بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم ẹjẹ́ sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹjẹ́ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí. La maqsuda ghayraka ya. gbogbo ẹni Ọlọ́run máa ń bẹ lára rẹ̀ kó bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. La maqsuda ghayraka ya. nínú 7 minutes wọ́n fún mi 1 minute títí lọ. Allahu Akbar. ọmọ mọ̀pọ̀ ó sì ti máa wà láà. Allahu Akbar. ẹ lọ gbogbo àwọn professors àbáwọn doctors tí wọ́n bá fẹ́ give speech they don't need to be calling ajanasi come and janasi for me they will do it alone. so under 7 minutes mo wà báyìí láàrin 7 minutes yẹn mo sì gbọ́dọ̀ execute nǹkan mẹ́ta nínú ẹ̀. àkọ́kọ́ àwọn tí wọ́n fìmọ̀ sọ ti wá dídé àti dúpẹ́ fọ́lọ́run darí àti ti kí ànábì nínú Allahu alayhi wa sallam. afa Salman hayyakumullah. bá ń sọ pé sakiyan li ayyamin wa ikhwanin madaw. sakiyan li ayyamin wa ikhwanin madaw. hadathun adabi imun li anha mulhadi. حدثوا حدث أدابهم حدث أدابهم لأنها ملحدي لأنها منهدي. àwọn bàbá àgbà tí wọ́n ṣẹ̀ wá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àkúkú rí wọn mọ́ iṣẹ́ tí wọ́n ṣe lẹ̀ náà ni bí ìbá ṣe bẹ́ẹ̀ ni níbi tí olú ọmọ lajú dé kò yẹ ká tún rírú àwọn àgbààgbà ń kalẹ̀. Allah. olú ọmọ níbi tó lajú dé kò yẹ ká jókòó báyìí mo sì ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kí sí àwọn ẹni tànátà àgbà lọ́wọ́ wọn ó bàjẹ́ ni irú àwọn tó ṣẹ̀ wá tọ́fi irú nǹkan báyìí mọ̀ wá wípé tá a bá bímọ àá jókòó dáadáa ni àá pa àwọn èèyàn olóríire ni ọlọ́run rú àwọn èèyàn bẹ́ẹ̀ sakiyan li ayyamin wa ikhwanin madaw. sakiyan li ayyamin wa ikhwanin madaw. àtàwọn bẹ́ẹ̀ lọ gbogbo àwọn bàbá yẹn látòrí bàbá àgbà tájọlá adábí dàgbà lórí bàbá àgbà látàdá rahimahullah àwọn bàbá yẹn òkú sọ wípé àwọn náà ti fẹ́ lọ nítorí pé tí wọ́n bá ti rí iṣẹ́ ọlọ́run inú wọn máa ń dùn ni ẹnìkan nínú àwọn comedians ẹ̀ wọ́n ní tí n bá ti rógun inú wọn máa ń dùn ni àwọn bàbá yẹn tó bá ti rí iṣẹ́ ọlọ́run báyìí inú wọn máa ń dùn ni ṣùgbọ́n nígbà tí wọ́n wá lọ tí wọn ò sì dágbére fún wọn tó jẹ́ pé ìgbà náà ló mú wa lọ ọlọ́run jọ̀ọ́ bá wa fún wọn ní ikú nísinmi ọlọ́run. àmín. ọlọ́run níbi tí wọ́n bá wà báyìí inú wọn dùn mọ́ ṣàlékún kẹ́ wọn. àmín. ṣẹ́wọ́n àwọn tá à ń bẹ lẹ́nìí wàmánázìlẹ̀ wàzìlálẹ̀ àìṣe múrìkín. wàmánázìlẹ̀ wàzìlálẹ̀ àìṣe múrìkín. àbá tó kọ yìí kéwú ló wá dìrọ̀rùn fún wa báyìí nínú wa wá ń dùn àwa náà là ń wọ gbádá àwa là ń wọ jàlábíà àwa nínú wa ń dùn àwa là ń mú máìkì dání àwa kan ló ti di ẹ̀ sẹ́yìn tínú wa wá ń dùn lénìí àbíbẹ̀kọ́ wọ́n sì lálẹ́ àìṣe múrìkín. à ń fẹ́yàwó tó dáa ìyàwó olú ọmọ ni à ń wọ mọ́tò tó dáa à ń kọ́lé tó dáa à ń ṣe gbogbo tó dáa lénìí kò sí tó fà á ju wípé àwọn bàbá yẹn ló ti ṣẹ́ yẹn lẹ̀ báwa náà ti wá ń bá a lọ yìí ọlọ́run mọ̀jà tán báyìí o. ẹni tí bàbá alága bàbá àgbà látàdá wa filẹ̀ fún wa samahata sheikh Dr. Abdulfatai Oníṣọ̀lá. bàbá yìí ó dà gẹ́gẹ́ bíi kíní ṣéènì tá a gbé kọ́lé ọlọ́run ní tí ò gbọ́dọ̀ sọnù bàbá yìí ọlọ́run má jẹ́ ó sọnù láíláí. mo fi kíkí gbogbo àwọn bàbá yìí kí gbogbo ẹ̀yin bàbá wa pátápátá tẹ̀ ń bẹ lórí kalẹ̀ bàbá wa àgbà alhamid bidari nadari ní hikima wàlẹ̀ richard bàbá ọlọ́run ní jẹ́ wo ìdùnnú wa ní bá a ti ń rí wa ẹ̀yin ní tá à ń sọ yìí bí ò bá sí wà láì kò sí wa ọlọ́run má jẹ́ wo láíláí àlùbáríkà yìí ti ń tàlẹ́ ayé òun kálukú ọlọ́run má jẹ́ ó tán bẹ̀ kárí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ́ ń kalẹ̀ bí wọ́n bá ní kí n máa dákọ̀ sí bàbá wa tẹ́rẹ́ ni mo fẹ́ máa wí ni mufti gbogbo àlímọ̀ṣọ́ ṣé bàbá wa alkhalili ni mo fẹ́ máa wí ni
mufti gbogbo ẹgbẹ́ dá èmi mo wí bẹ́ẹ̀ o ẹ bá ẹjọ́ lọ́mọ yanjú ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ bá jọ yanjú ẹ̀ èmi wí tèmi nu gbogbo àwọn bàbá yìí ẹ̀rí mufti Ajégúnlẹ̀ rí gbogbo àwọn mufti ni mufti gbogbo ẹ̀ ní bàbá Ìmáàmù Àlímọ̀ṣọ́ bàbá Mùkọ́dàm gbogbo yín pátápátá bàbá àfáà mi gbogbo ẹ̀yin àfáà wa pátá Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe dáadáa fún yín bàbá Ọlọ́run bẹ́ẹ̀ la hawla wala quwwata láàrin 2 minutes ló wá kù 2 minutes ló kù bá ẹ bá wo tó bá ti pé 2 minutes ẹ gba máìkì lọ́wọ́ mi. Abba Salman Ayyakumullah. laqad kana fi rasulillahi uswatun hasana. Bismillahir rahmanir rahim. Mo fẹ́ máa tú lọ bẹ́ẹ̀ yẹn ni. Kana lakum. Al-Qur'ani ni a ti filẹ̀ fún yín. Laqad kana lakum fi èyí tó wà yìí ó wà lára Ànábì wa Muhammad. Uswatun hasana. Ànábì ó dà gẹ́gẹ́ bí is just like a mirror la Ànábì fún gbogbo yín. Liman kana. Àbáwa Olúọmọ ibi tí mo ti fẹ́ sọ tí mo fẹ́ sọ ní. Liman kana. Bàbá wa àgbà AKEWULA mi rí wọn kalẹ̀ ṣùgbọ́n wọn kalẹ̀ báyìí. Bàbá lówó AKEWULA ti ń lówó. Bàbá gbajúmọ̀ one of the most social media influencer inú ẹ̀ ní Olúọmọ wà. Olúọmọ ti ń gbajúmọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ambassador àbí bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run ló ní alhamdulilayi I am proud of it is a pride for me wípé mo kéwù mo sì gbábẹ́ àbálà àtẹ̀dà kọjá tí n bá ní pride mi ò mean arrogance it gives me sense of responsibility. Allahu Akbar. Sense of responsibility ẹni mo fẹ́ sọ fún àbá AKEWULA lẹ́ni nínú nǹkan mẹ́ta táwọn gbajúmọ̀ yìí kì í sábà ṣe ń sọ lẹ́ni. Àkọ́kọ́. Mo ti lọ 1 minute ó kù 2 minutes. Bẹ́ẹ̀ni. Ó kù 1 minute. 1 minute. Inú ẹ̀ ni wípé àwọn tí ó bá jẹ́ gbajúmọ̀ mẹ́ta ni wọ́n. Ẹlòmíì máa ń fẹ́ fẹ́yàwó kò ń fẹ́ bímọ. Ẹ lọ wò dáadáa lóde òní. Òun ló sì ń bá mùsùlùmí wa community wa jẹ́ ní gbogbo àwọn ọmọ wo fi grow well. Wọ́n fẹ́yàwó wọn ò ní fẹ́ bímọ. Wọ́n ní èmi àtìyàwó mi ni. Tí ọmọ bá pariwo nulẹ̀, are you stupid? Shut up! Ọmọ ò ní gbádùn wọn. Olúọmọ ẹ má jẹ́ gbajúmọ̀ tí yín débẹ̀ o. Ẹni fẹ́ yàwó yẹn sì nífẹ̀ẹ́ ọmọ yín. Èyí tí mo sọ yìí ń ṣẹlẹ̀ láàrin àwùjọ àwọn àǹfààní ni mo fi ń sọ. Fi rasulillahi. Ìyàwó ni wọ́n fẹ́. Wọ́n lè fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin ẹnu wọn ni mẹ́rin mẹ́ta mẹ́wàá ti máa ń dùn. Ó di mélòó nínú àwọn mélòó nínú àwọn mẹ́ta ìkíní nù. Ẹlẹ́ẹ̀kejì àwọn kan wà ọwọ́ ni wọ́n máa ń fẹ́ wọ̀nyí fẹ́yàwó. Tí wọ́n bá ti fẹ́yàwó báyìí ẹ̀ẹ́dẹ̀ ní ẹgbàgbọ́ bí wọ́n ṣe wedding rí. Gbogbo ẹni bá fẹ́ ṣe wedding lójú wọn múgùn ni. Tí wọ́n bá ti wá fẹ́yàwó tán à ń ṣáà bímọ fún mi. Wọ́n bá ti bímọ fún un tán wọ́n ṣe kí ni wọ́n get out ni wọ́n lè gbogbo ọgbọ́n ni wọ́n fi lé. Obìnrin yẹn kò ní gbádùn wọn mọ́ wọ́n lè já àfà ó pọ̀ láwùjọ àwọn àfà. Ó di mélòó ẹ má jẹ́ kí gbajúmọ̀ ò tì yín débẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta àwọn eléyìí àwọn ni wọ́n máa ń dáṣà pé I need to be wahadati walazimu to baiti wahini laha zuru walaha uzaru. Wahini laha zuru walaha uzaru. Ẹlẹ́ẹ̀kẹta àtọ́mọ́ àwọn kan wáyé lásán ni wọ́n wá gbádùn ni wọ́n waṣọ wọ́n gun mọ́tò tó rẹwà kò sínú oore tọ́lọ̀ ń bá ṣe fún wọn mọ́jọ́ wọ̀ yín lójú kò sóore ń bẹ̀ nítorí wípé wọ́n á fẹ́yàwó gbogbo àwọn ìyàwó tó bá sì fẹ́ fẹ́ ìyàwó tí wọ́n gòkè látara wọn ni tó bá ti lò ó tán tó bá ti use and dump ni wọ́n pàtì tí wọ́n bá ní tí wọ́n bẹ́ẹ̀ rí lára rẹ̀ tán wọ́n tún tán mọ́ mi. wọ́n ti fẹ́yàwó náà ni wọ́n ń bímọ àwọn ọmọ wọn ò sì ràn láwùjọ. ẹ sì ní rí ìyàwó wọn kẹwàá ní sí ìyàwó lágbájá ni ìwọ ò ṣe fi wọn. ó wà ní àfikẹ́mi sáà máa gbádùn ayé tèmi ẹnìkan ò ní wá kí èmi náà sì ní lọ kíyàn èyí máa gbádùn ayé mi ní àbọ̀ Olúọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí o. Bàbá àgbà látàndá àwọn ní mìíràn yìí wọ́n fẹ́yàwó wọ́n wáyé wọ́n fẹ́yàwó wọ́n sì bímọ àwọn ọmọ wọn sì yàn wọ́n sì lọ bọ́lọ̀ dáadáa èyí náà gbogbo tẹ́ fojú ayé yìí ṣe àtàrọ̀ àtọ̀sọ́ yẹn àtàrọ̀ ọlọ́mọdé ó bàjẹ́ subahana rabbika.